Welcome to Ogbaski TV channel. Ó wá ní mo onítọ̀hún wá ní mo sọ bẹ́ẹ̀ fóun. Mi ò bá onítọ̀hún sọ bẹ́ẹ̀. Ṣé ó lè búra sí pé gbogbo tó ń kojọ kó parun mọ́ òun lójú pé mo sọ bẹ́ẹ̀ fóun bẹ́ẹ̀. Mo lè sọ pé ṣé àfàkọ́dé inú sì máa ń la ọ̀rọ̀ mọ́lẹ̀ o pé àfàmìlẹ̀ ilẹ̀ ayẹlẹ̀ wọ́n lè máa jẹ mọ́sà ilé tètè o kọ́ máa tọwọ́ bọ̀ ò nígbà mi. Mo lè sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n pé mo wá sọ pé two face ni wọ́n kó búra sí pé kí parun bá òun kó bọ́ ọmọ gbogbo tó ń kojọ kó parun pé mo bóun sọ bẹ́ẹ̀ kó búra ẹ̀. Kó búra ẹ̀ ẹ má ṣe ntí bá sọ má ní mo sọ. Mo lè ní àfàkọ́dé inú sí o àwọn máa ń la ọ̀rọ̀ mọ́lẹ̀ ni mo lè sọ bẹ́ẹ̀ tó tọ́ ni mo lè sọ yẹn ṣùgbọ́n kí mo wá sọpá àfàmì ẹ̀la àwọn lè máa jẹ mọ́sẹ̀ létí tí kò máa fẹ́ tọwọ́ bọ̀ báwo máa tọwọ́ bọ̀ nígbà tí yóò tọwọ́ bọ̀ ní ọ̀rọ̀ tó máa ń mú yàrá yẹ ẹ̀ tó ń mú mọ́mì wọn tó ń pe mọ́mì wọn láṣẹ́wó tó ń fẹ́ bú ẹni ẹlẹ́ni pa tó ń ju oko tí ò ṣe mọ́ tó ń parọ́ olè mọ́ tó bá ara ń jẹ mọ́sẹ̀ wọn létí bí àwọn bí tó bá ara ń jẹ létí ṣe máa blame wọn ni ṣọ́ gbìyànjú ni òun mọ bá ṣe yẹ̀yẹ́ àfa yẹn tó lórí íńtánẹ́ẹ̀tì ni sọmọ bá yẹ̀yẹ́ ṣé kí mo yẹ̀yẹ́ tó lórí íńtánẹ́ẹ̀tì ìjọ yẹ̀yẹ́ bàbá àti ẹ bẹ́ẹ̀ ó wá ní mi sọ pé èmi pò wọ́n ní two face mi ò pò wọ́n two face tó bá dẹ̀ lè búra sí bọ́ọ̀tà kò búra sí pé mo sọ bẹ́ẹ̀ fún ẹ pé two face wọn polójú méjì ni wọn ó mọ̀ pé mo gbọ́n tí bá máa sọ̀rọ̀ jáde mo máa ń rí díẹ̀ kí n tó sọ jáde yé parọ́ mọ́ mi ó wá ní àwọn ti kó lẹ́yìn Saheed Shitu tó bá kó lẹ́yìn mi jọ́lọ́ ń kó lẹ́yìn mi èmi tiẹ̀ mọ̀ pé yàtọ̀ kó lẹ́yìn mi ṣé mo tiẹ̀ rí ẹ pé o kó lẹ́yìn mi o pé ṣé mo rí ẹ ǹjẹ́ mo mọ̀ tó bá kú ọ̀sẹ̀ fi ọ̀sọ̀ òlu pé o wàá gbọ́n dáhùn sọ ṣé mi ò èmi mo mọ̀ ǹjẹ́ mo mọ̀ ǹjẹ́ mo máa ń pè ẹ́ lẹ́yìn ǹjẹ́ a máa ń pera wa lẹ́yìn èèyàn mélòó ni mò ń bá sọ gbogbo èèyàn tí mò ń bá sọ lẹ́yìn wallahi bi rabbil kaaba ifun bàbá kan tó máa ń pariwo tó ń pè káàkiri lọ́dọ̀ àwọn ajá dúdú àti gbogbo àwọn tó máa ń pè yẹn tó parọ́ pé àwọn jẹ́ ń ṣàbúrú yẹn ni àwọn jẹ́ ń ṣe kíníkan ni tó ní èpè tí Saheed Shitu ń ṣe. mo bá sọ̀rọ̀ lórí prógámù rí àbí orí prógámù la máa ti jọ ń sọ̀rọ̀ pé mi àti ẹjọ́ sọ̀rọ̀ lẹ́yìn mi ò rò pé tó ẹ̀mẹ́fà bí isnin láì àbí wàláì mi ò rò pé tó ẹ̀mẹ́fà tí mi àti ẹjọ́ sọ̀rọ̀ lẹ́yìn kò ń ṣe tí pé mi àti ẹ̀mẹ́jọ́ kí fóònù mọ́lẹ̀ pera wa tó bá pè mí wọ́n lè má gbé orí messenger gan ló máa ti ń pè mí mi ò fi bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ kí wá ní tó bá wá náà kó lórí platform ṣe fi ọ̀sùn ẹ̀ sọ what èrò lẹ́yìn ẹ̀ ń ṣe èèyàn àmì àwọn èèyàn mi ò bẹ́ ẹja mi ò bú ẹ tó bá bú mi ò bá pè síbi kan kó bú mi but má parọ́ mọ́ mi má parọ́ tí n bá sọ bẹ̀rù ọlọ́run tí n ti bá sọ sí pé mo sọ tí n bá sọ má sọ pé mo sọ tó bá torí èèyàn kan pé mo láìkì nǹkan tí mo sọ láti sọpọ́tì òdodo wọ́n lò láìkẹ̀ náà òdodo tí mo sọ yẹn mi á sọ tán ni mo ń sọpọ́tì ṣé kí mi ẹlẹ́yà lórí òdodo tó gbé dání ni lórí òdodo tó gbé dání yẹn mo sọpọ́tì wọn tán mo dẹ̀ ń tẹ̀lé wọn tán pátápátá láì padà sẹ́yìn ni o ní ìjọ́kì o torí ẹ̀ mo ṣe dúró pé ẹ̀yin wèrè yẹn táfà yẹn bá sọ̀rọ̀ mo tún repeat ẹ̀ even now tí ṣé kí mi ẹlẹ́yà bá sọ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá gbé ọ̀rọ̀ yẹn kí ẹ máa wọ́n ọ̀rọ̀ yẹn wò pé yes irọ́ táfà yẹn parí tẹ́ ẹ̀ bá lẹ́rìí fún tẹ́ sọ ẹ máa tún já bẹ̀rẹ̀ mo mí ni ẹni o àtúntẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ again ẹ máa wọ́n wò ntọ́ bá rí pọ́fà yẹn sọ ó ta kẹ̀sì ní kẹ́ mú wá ṣùgbọ́n ẹ fẹ́ ṣe yàmàyàmà orí burúkú tẹ́ ti ṣe fáfà yẹn tẹ́tẹ̀lẹ̀ tẹ́fẹ́ fi wo ṣubú ẹ̀yìn èèyàn ṣé ẹ mọ̀ pé àwọn alábòsí yìí wọ́n ti ṣerú àbòsí fún Dr. Alaro nílùú Ìlọrin irú tó ṣe fún Dr. Alaro rèé o Dr. Alaro náà ní alcohol bíi Sheikh Imran Eleha táwọn oníranù yìí tọpẹ́ra wọn ní sàlàfíyà yìí wọ́n dẹ̀ fẹnu bà àfáà yẹn jẹ́ débi pé alcohol àfáà yẹn ó ti kásẹ̀ bó ti tú tán ni àwọn èèyàn ń lọ gbọ́n táfáà yẹn ń sọ mọ́ àwọn èèyàn díẹ̀ ló bá kú mbẹ́ tó ń gbọ́ àfáà yẹn náà ní standard alcohol táwọn èrò ń pọ̀ mbẹ́ tó wọ́n ń gbọ́ wá sí pa Dr. Alaro àwọn ń lọ gbọ́ wá sí mbẹ́ wọ́n wá fẹnu bà àfáà yẹn jẹ́ àwọn sàlàfíyà yìí ni o wọ́n wá kọ́ ọ̀dẹ́mù àfáà yẹn nílọrin àwọn ẹ̀dẹ̀rí àárí iṣẹ́ táwọn ń ṣe àárí iṣẹ́ tó ń ṣe iṣẹ́ ló délẹ̀ yìí àwọn ọba tó ń polówó ẹbọ ẹ ṣe wá sí fún wọn
ẹ bá wa ẹgbẹ́ wọn tàkàn ní lágbájá ìwọ lọ̀rọ̀ kàn lẹ́nu ọba ìlú báyìí ọba ìlú mi ọba ìlú ẹ ọba ìlú tèmi lé ọba Èkó bàbá Síkírù Adétọ̀nà bàbá wo iṣẹ́ lẹ́bọ̀ bọ́lá ọba Èkó ọba bàbá tiwa tún náà jẹ́ ẹ àríbi tó ní bàbá ọba Èkó bàbá wa náà jẹ́ but wọ́n ń ṣe bọ̀ wọ́n ń ṣe tutù wọ́n ń ṣe tutù kí bàbá wa ọba Èkó jáwọ́ kan ẹ ṣe wá sí fún ọkà gbọ́ lẹ́nu yìí tẹ́ bá tọkùnrin tó bá tó bẹ́ẹ̀ ìwọ ṣe fún wọn gbé wọn ta kó sọ àwọn onífíìmù tán bá ń polówó ẹbọ gbé ta kó sọ jẹ́ káwọn èèyàn jẹ́ kó mọ̀ pé bọ ò dáa jẹ́ kó mọ̀ ẹ ṣe wá sí fún wọn kó má di pé wọ́n kú tán ẹ máa ṣe wá sí fún wọn ẹ máa ṣe wá sí fókù àbí ẹ máa bú wọn pé kó má ṣàdúrà fún wọn kó má ṣàdúrà fún wọn bò ǹjẹ́ ṣe wá sí fún wọn kó tó kú ǹjẹ́ wọ́n mọ̀ pé táwọn ṣe ò dáa ǹjẹ́ wọ́n fi Àfọlábí ó lè máa mọ̀ pé tóun ṣe ò dáa tó pé wọ́n bí sínú ẹ̀ ni ó lè máa mọ̀ MC Musiliu MC yìí òun ló ṣe wáàsí ló tún pé àwọn àáfàá pé ẹ bá mi ṣe wáàsí fún kó máa kírun ohun tó fà á tó fi kírun nù oṣù tó kọjá yìí ohun tó fà á tó fi gbàwẹ̀ nìyẹn tó fi gbà àwọn òṣìṣẹ́ tó ń fẹ́ máa ṣe tọ́lọ́hún báyìí MC ló ṣe wáàsí fún ǹjẹ́ yẹn àáfàá ǹjẹ́ ṣe iṣẹ́ tí ẹ kẹ́ ṣe nìyẹn ẹ ṣe ẹ̀tọ́ bá tún wá rẹ̀ tó ń ṣe ẹ̀ máa dọ́gbọ́n kọ̀ǹdẹ́mù ẹ̀ ṣáfàrí yìí aboli wòrowòro aboli jajati èyàn la bọ́ọ̀sì tẹpẹ́ ayé láàfáà yìí mo tún wá rí fídíò Sheikh Kamilu ọlọ́mọṣáṣá káfà wa pẹ́ fún wa àfa àtúnṣe wá sí àtúnṣe lómi tó tún ṣe pé tó tún takò ohun tó ń ṣe ọ̀rọ̀ yìí ò ní ìdíkẹ́ ọmọ àfọyín lẹ́sìn tí ẹ bá ti sọ̀rọ̀ tẹ bá ti sọ wòrowòro tí n kẹ́kọ̀ọ́ wò pé eléyìí ìsáná tọkọ̀sẹ̀ fi ń fa látùjíbú wù ní fàkàrù min ìjábàtì asukutu kí ẹ máa wọ ọ̀rọ̀ yín pé wo afọ́fùgbẹ́mu bá ń tí ẹ bá sọ̀rọ̀ ká afọ́fùgbẹ́mu bá ń ṣe kí ló ń porúkọ ẹ̀ kí ẹ máa wò kí ẹ máa fún lẹ́sì bẹ́ẹ̀ lọ̀rọ̀ yín ṣe jẹ́ kí ẹ máa káǹtì ọ̀rọ̀ yín sí nìyẹn ẹ̀ ǹtí kí ẹ máa káǹtì ọ̀rọ̀ gbogbo yín sí nìyẹn èmi ò rí sí bá bú mi máa wò ó ayé o tiẹ̀ gbọ́dọ̀ má bú mi oore tọ́lọ́ ń ṣe fún mi bó ṣe pọ̀ tó ni adúró rẹ̀ ó wà ní bú mi adúró rẹ̀ tọ́lọ́ ń ṣe fún mi ó wà ní bú mi tó o bá bú mi táwọn èèyàn ò bá bú mi mọ́ dà sọ pé mo ti parẹ́ máa yé ni èmi ò exist mọ́ nìyẹn oore yẹn pọ̀ oore yẹn pọ̀ gan oore tọ́lọ̀ ń ṣe fún mi pọ̀ màá bínú pé òun bú mi àbó ń sọ̀rọ̀ mi láì dá ọlọ́dà wà ní ẹ̀kọ́ sọ talk of the town Saheed Shitu máa sọ lọ kí ló kèmí ọlọ́njọ́ má ṣàbá wa pọ́n brọ́dà wa MC Musiliu ọlọ́njọ́ má ṣàbá wa pọ́nlé ọlọ́njọ́ bá wa kún ohun tó ń fẹ́ ọlọ́njọ́ bá wa ṣe fún èyí tí ò fẹ́ kọ́lọ́ máa fi ṣàdánwò fún èyí tẹ́ MC ń fẹ́ kọ́lọ́njọ́ bá wa ṣe fún èyí tí ò fẹ́ kọ́lọ́ máa fi ṣàdánwò fún ìgbìyànjú tó gbìyànjú lórí Murphy Afolabi pé kó máa kírun kọ́lọ́njọ́ bá wa san lẹ́sàn dáadáa ẹ̀ kọ́lọ́ bá wa yí padà kó bá wa yí gbogbo àwọn bọ́ọ̀sì tó wà pẹ̀lú MC àtàwọn èyí tí ò tí máa kírun kọ́lọ́njọ́ bá wa yí gbogbo wọn padà kọ́lọ́ bá wa dùnnú ohun tó ń fẹ́ kọ́lọ́ bá wa ṣe fún èyí tí ò fẹ́ kọ́lọ́ máa fi ṣàdánwò ọlọ́njọ́ bá wa dùnnú mo wá fẹ́ advice brother mi MC Musiliu ní advice kan MC Musiliu advice lélẹ́yìí o advice ni o lórí ọ̀rọ̀ Chief Sunday Igboho mi ò sọ pé mo fẹ́ sọ̀rọ̀ ìmọ̀nú ọ̀rọ̀ tẹ́tẹ̀lẹ̀ but ó kàn wá sí mi lẹ́mìí MC Musiliu àwọn boys kan wà mi ní dárúkọ wọn wọ́n ń pariwo yín wọ́n ń pọ́n yín lé wọ́n ń yìn yín wọ́n ń ṣe gbogbo ẹ̀ wọ́n dẹ̀ ń járáǹkì Chief Sunday Igboho tẹ́ pé njọ́ tí mo pe fóònù yín èmi àtàfáàlì Fúlàní àti ẹ̀yin àti Chief Sunday Igboho àwa mẹ́rẹ̀ẹ̀rin jọ sọ̀rọ̀ kó tó dìbò yìí ni ó kù bí oṣù bíi méjì àbí bí oṣù méjì àbóṣù mẹ́ta tó fẹ́ dìbò èmi àti yín jọ sọ̀rọ̀ pẹ̀lú àfáàlì Fúlàní àwa bá Chief Sunday Igboho sọ̀rọ̀ kò síjà láàrin yín kò sí nǹkan kan tó jọmọ́ jà ẹ bá wa pa àwọn bọ́ìsì tí wọ́n ń bú Chief Sunday Igboho tó já àwọn bọ́ìsì yìí mo fọlọ́wọ́n bá bẹ̀yìn ẹ jọ mo fi jíjẹ́ kan oṣù ọlọ́run mo fi bẹ̀yìn ẹ bá pa àwọn bọ́ìsì pé kán stop nǹkan ṣe ẹ̀ torí pé tá a bá porí ìkòkò tọ́ni tó bá porí ajá wọn porí ìkòkò tán fi sè àwọn èèyàn ń rí pé àwọn bọ́ìsì yẹn ẹ̀yin náà ń ṣiṣẹ́ fún àwọn èèyàn ń rí pé àwọn bọ́ìsì yẹn tó ń ṣe kíní tó ń ṣe tó ń bú Chief Sunday Igboho yẹn pẹ́yìn lẹ́rọ wọn wàláhì tẹ́mi ń gbọ́ nìyẹn pé
MC gan náwó sí bí láìlẹ̀ zim ohun tí mò ń gbọ́ lẹ́nu àwọn èèyàn tó ń sọ ni pé MC ó lọ́wọ́ sí èmi dẹ̀ sọ fún wọn pé MC àti Chief Sunday Igboho jà torí pé èmi ni mo connect àwọn méjèèjì pọ̀ ní kan tó dìbò so ẹ̀bẹ̀ tí mò ń bẹ̀ MC Musiliu torí Ọlọ́run ẹ bá wọn bọ́ èsì sọ̀rọ̀ kọjọ kàn fa ọwọ́ yẹn wálẹ̀ torí pé wọn ò ní rí i pé ẹ̀ràn wọn ń ṣe o kò sẹ́ni tó máa rí i pé ẹ̀ràn wọn ń ṣe wọ́n máa rí i pé ẹ̀yin lè ràn wọn ń ṣe kọ́ máa bẹ́ẹ̀bù wọ́n máa rí i pé ẹ̀yin lè ràn wọn ń ṣe kọ́ máa bú Chief Sunday Igboho kò dẹ̀ dá bẹ́ẹ̀ ìgboro tó kọ̀ǹkì ò kì í ṣe bẹ́ẹ̀ tó bá believe pé lẹ́ni kò sí always champion o current champion ló wà o tó bá believe pé bóyá ìwọ mi ò bẹ́yìn wí o MC mo respect yín tó bá believe pé bóyá agbára wà lọ́wọ́ ẹ lẹ́ni ó tún máa ń wà lọ́wọ́ máa ń yí lọ yíbọ̀ ní o clock lágbára o ẹ̀rọ wọn gba àwọn tó ti lágbára lánàá ó padà dèrò ẹ̀yìn ẹwà àwọn tó wà nínú post tẹ wà lánàá MC Musiliu ẹwà àwọn náà lẹ́nìí àwọn míì ti dèrò ẹ̀yìn wọ́n ń tẹ̀lé yín lẹ́yìn ẹ má wàá lo agbára yẹn torí pé tẹ bá lò bá kan tẹ bá ṣe lò làwọn míì náà máa lò lẹ́yìn náà lórí tó bá yá ẹ wá rí i pé tó bá wà lò fún yín ẹ ní láìkè èmi ò wá fẹ́ jẹ́ kí wọ́n ba adúrú iṣẹ́ tẹ́ ti ṣe àwọn iṣẹ́ míì tẹ́ ń ṣe kan wá fi nǹkan tí ò tó nǹkan báyìí kan fi bàjẹ́ ẹ má jẹ́ káwọn ọmọ yẹn kan jẹ́ káwọn èèyàn máa pọ̀ yẹn lábùkù kiri kó dá àwọn ṣe tí wọ́n ní ṣùgbọ́n ẹ lè dì wọ́n mú mo believe pé èmi o ajẹ́kẹ̀mí dòndò ìròrí tèmi ẹ̀ràn wọn ń ṣe àwọn ń ṣe tí wọ́n lọ ni àwọn ń jàjà tí wọ́n lọ ni ṣùgbọ́n ẹ ní agbára láti kọ́pù wọn pé no ẹ stop ilé ìkó sọ̀rọ̀ bẹ̀ no ẹ fi aláyé ẹ lẹ̀ ẹ fi ilẹ̀ kò ń ṣọ̀tá mi èmi àti ẹ̀ ń ṣọ̀tá èmi àtàláyé ẹ̀ ń ṣọ̀tá ẹ bá wọn sọ̀rọ̀ ẹ lè bá wọn sọ̀rọ̀ tẹ bá wọn sọ̀rọ̀ wọ́n á gbọ́ ibùn káwọn bọ́ìsì títí àwọn Chief Sunday Igboho máa ṣe títí wọn ẹ̀yẹn wò pé agbára Ọlọ́run ti gbágbára fún yín Ọlọ́run ti gbógo fún yín kí ló kù kí ló tún kù tẹ́tún fẹ́ ẹni kan dìbò wọ́n dìbò ẹ wọlé presidency ẹ wọlé governor kí ló tún kù Ọlọ́run ti gbàdúrà yín báwọn èèyàn ṣe ń bú èmi náà tó ń bú mi pé sàyẹ́nì Shitu kìnnìkan wọ́n gbọ́dọ̀ bú mi ìkan ló máa mú bẹ́ẹ̀nu kó da fún ẹ kó máa bínú ẹ kó máa sọ̀rọ̀ ẹ láì da tó bá ti wá ń sọ̀rọ̀ ẹ láì da wàá wọ́n báyìí pé ẹ̀yin tẹ́ tún da gbogbo sí lẹ́nu kẹ́ máa rún àtún wọn sílẹ̀ gbogbo wọn tún bí ebú lọ gùrùgùrùgùrùgùrù wàhálà tí wọ́n nìyẹn nínú kó da fún yín kó máa bínú yín kó máa sọ̀rọ̀ yín láì da lọ àbí kó má da fún yín rárá kẹ́ lọ tò pẹ̀lú àwọn ẹni tó ń bínú àwọn ẹni tó da fún ìkànlẹ̀ máa mú bẹ́ẹ̀ so ó ti wá da fún yín gbogbo ń tẹ́ ń fẹ́ ẹ ti rí gbogbo ń tẹ́ ń fẹ́ bàbá Bọ́lá Tinubu ìdùnnú tiwa ni wọ́n ti wá wọlé àwa dùnnú adúpẹ́ fọlọ́run wọ́n ti ẹ̀ wọlé so ẹ̀bẹ̀ tí máa bẹ̀ yín brother mi MC Musiliu ẹ bá wọn boys. Thanks for watching and thanks for your time. See you next time. Bye.